Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi. A good morning, a good afternoon, a good evening, a good gbogbo ibikíbi tẹ́ tí ń gbọ́ mi. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ ni, nọ́bá ìta tún rí gbọ́. Wọ́n ní ìyá onífá. Bẹ́ẹ̀ ni ìyá onífá. Àwọn ọṣà mọ àwọn ìyá onífá yẹn. Wọ́n ní ó wá sáàfin, ó pe kábíyèsí sí àkíyèsí pé nǹkan tí àwọn ń rí, tó ń rí pé kí kábíyèsí jọ because kí ni àwọn, wọ́n ní conscience àbí àwọn alálẹ̀ ò jẹ́ káwọn gbádùn. Ọ̀rọ̀ Naomi pé kò ń jẹ wọ́n lógún ni. Wọ́n sọ sí wọn létí, wọ́n sọ sí wọn. Tí wọ́n bá sọ gbogbo everything, Naomi bí ààfin ṣe máa ní tẹ̀síwájú, òun ni wọ́n sọ fún àwọn. Wọ́n bá ní kí kábíyèsí tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ dáadáa. Ó gbọ́. Kó lọ mú Naomi padà by all means. Pé tó bá dẹ̀ fẹ́ lọ mú Naomi padà, lóòótọ́ ó ti ṣe gbogbo ayẹyẹ traditional marriage fún olórí Naomi. Wọ́n ní ìgbà yẹn báyìí, onílé gbọ́, ó sọ fún toko. Ẹni tí ò lè rìn, wọ́n ní kán gbé òun. Nígbà tí wọ́n lọ ṣe ayẹyẹ marriage fún Naomi ní ìta àkọ́kọ́. Pé wọ́n ṣàárì bí ó ṣe yẹ kábíyèsí nígbà yẹn, òun nìkan. Pé ṣé ó rántí nígbà yẹn pé òun nìkan, kábíyèsí nìkan ni ó fúnra rẹ̀ tó gbé ọ̀pá àṣẹ dání fúnra ẹ̀ lọ fẹ́ olórí Naomi. Kì í ṣe pé bóyá ó rán àwọn tó máa ń bá wọn gbé ọ̀pá àṣẹ pé eléyìí ló fi dá mọ̀ pé kábíyèsí ló rán. Eléyìí kọ pé kábíyèsí nìkan fúnra rẹ̀ ló gbé nǹkan ẹ̀ lọ tó fi lélẹ̀ lọ́hùn pé òun wá fẹ́ ọmọ wọn ní Àkúrẹ́. Ó dẹ̀ ṣe pé ìyẹn gangan ni original obìnrin ìyàwó tí wọ́n recognize ní ààfin Ilé Ifẹ̀. Ìyàwó tí kábíyèsí nìkan tó fẹ́ fúnra ẹ̀ níṣu lọ́kà. Kì í ṣe pé bóyá dẹ̀ ń ṣe, kì í ṣe pé bóyá ó rán èèyàn. Wọ́n ní ìyá onífá pé gbogbo èèyàn ló pè kábíyèsí ṣàkíyèsí pé this time around àwọn pàṣẹ àti gbogbo àwọn elders tó wà ní Ọọ̀ni of Ifẹ̀ pé àsìkò tó tí kábíyèsí máa gbáradì tó máa dìde. Wọ́n ní kì í ṣe pé kó kàn mú Naomi pé òun kàn fẹ́ ṣe túnmigbé lásán. Wọ́n ní bó ṣe ṣe ti àkọ́kọ́ yẹn, traditional marriage real correct one tó ṣe fún Naomi lákọ̀ọ́kọ́ kí Naomi tó lọ, pé kó tún padà kó tún ṣe lẹ́ẹ̀kejì. Wọ́n ní kì í ṣàṣẹ pé Naomi divorce ẹ̀ o. Gbogbo wọn mọ̀ pé Naomi divorce ẹ̀. Naomi kàn bínú kúrò ìwọ kẹ̀dẹ̀ rèé. Ìwọ kábíyèsí ò dẹ̀ divorce Naomi. Pé ní báyìí o, nǹkan tí ìyá onífá sọ fún kábíyèsí ni o, òun ni ta gbọ́ o. A gbọ́ ni o. Pé wọ́n ní kí kábíyèsí tún padà lọ ṣe irú ẹ̀ lẹ́ẹ̀kan sí ní ilé àwọn Naomi ní Àkúrẹ́. Pé kó lọ o. Kó lọ tó bá fẹ́ kí ààfin kó tẹ̀síwájú, kó máa rójú, kó máa ráyè. Pé nǹkan tí ìyá onífá tó ń rí náà sọ fún kábíyèsí pé kó lọ ṣe traditional marriage ẹlẹ́ẹ̀kejì fún Naomi. Òun yẹn náà mọ̀ tí ó jẹ́ ìyàwó kábíyèsí gidi. Wọ́n ní kì í ṣe àwọn ìyàwó tó lọ fẹ́, ó máa sọ pé ó ti ní ìyàwó. Ìyẹn ò ń ṣe ìyàwó o. Wọ́n láwọn ìyàwó tó lọ fẹ́ fúnra lára rẹ̀ tó fi ìwọ nìkan lọ. Pé kì í ṣe àwọn tó pe àwọn staff ẹ̀ kíní, tó ń staff gbé kíní staff lọ. Ó fi ọ̀pá àṣẹ rán wọn ni. Kán lè mọ̀ pé kábíyèsí ni
ló fẹ́ ìyàwó. Pé ìyẹn kọ́ ni marriage. Pé marriage tí kábíyèsí nìkan fúnra rẹ̀ lọ tó gbọ́pá àṣẹ fúnra rẹ̀ tó pé ìyẹn gangan ni tó witness tó ṣe gbogbo ètò pátápátá. Pé ìgbà tàkọ́kọ́ yẹn pé tẹ bá rí àwọn dignities tó tẹ̀lé kábíyèsí fúnra lára rẹ̀ pé kó lọ fẹ́ Naomi. Wọ́n máa ròyìn. Wọ́n ní tó bá jẹ́ irọ́ ni kẹ lọ Google ẹ̀, táìmù tí kábíyèsí fẹ́ Naomi. Wọ́n ló lágbára. Kábíyèsí nìkan fúnra rẹ̀ ló lọ ò, kì í ṣe pé bóyá ó fi ọ̀pá àṣẹ rán yàn. Pé original one ni Queen Naomi o. Kí kábíyèsí tó lọ tún ṣe ẹlẹ́ẹ̀kejì kó tún gbé ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní nǹkan táwọn rí fún kábíyèsí nìyẹn o. Wọ́n ní nǹkan tí iṣẹ́ tí ìyá onífá jẹ́ fún kábíyèsí nìyẹn. Kábíyèsí dẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ yẹn ní kíákíá because Naomi òun nìkan ni àwọn alálẹ̀ recognize as a wife. Ẹ̀yin náà rí ni. Wọ́n ní ilé ta fi tọ́mọ, ire ló máa wò. Ilé ta fi tọ́mọ, ire ló máa wò. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ṣé gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ ní ààfin tí gbogbo ẹ̀ scatter. Ìtò máa fi kábíyèsí lẹ̀ tó lọ ṣàgbèrè ń ta. Wọ́n ló lọ ṣàgbèrè tán wọ́n á tún padà wá sáàfin. Àṣírí Tóbi nígbà tó tú ń sìn. Ǹjẹ́ wọ́n ní ó ṣe ló bẹ̀bẹ̀ káàkiri kí kábíyèsí jọ kó gbà òun padà. Wọ́n ní kábíyèsí ní àgbọ̀nrín èṣí nìyẹn. Kì í ṣe nǹkan tó máa jẹ lọ́bẹ̀. Bygone is bygone. Torí gbogbo wọn pátá bẹ́ẹ̀ yẹn bó ṣe wà ní kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan. Òṣùwọ̀n gbogbo wọn ti kún àkúnwọ́ sílẹ̀. Wọ́n ní kó lọ láì fọ̀rọ̀ gùn. Wọ́n ní kábíyèsí wọ́n ní ìyá onífá nìkan kábíyèsí kó padà sí ọ̀dọ̀ Naomi o, kó gbé gẹ́gẹ́ bí ìyàwó kọ̀ọ̀kan kí ààfin tó lè rojú tó lè ráyè kọ̀ọ̀kan balẹ̀. Ẹ̀yin èèyàn mi, kí lẹ ti rí sí? Ṣé ó tán àbòkù? Ṣé ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́, nǹkan tá a gbọ́ là ń sọ. Bẹ́ẹ̀ náà ló bá rí o. Bẹ́ẹ̀ náà ló ṣe rí. Nítorí a kì í ṣe àhesọ, a dẹ̀ kì í ṣe nǹkan tí èèyàn ò sọ, nǹkan tó ṣẹlẹ̀ ká máa sọ. Bàbá a kàn update wa ni. Kì í ṣe pé bóyá a lè rí nǹkan ká kàn gbẹnu dákẹ́. Bíbélì náà sọ, ó ní ẹni tó bá rí rere tí ò bá ṣe é pé ẹ̀ṣẹ̀ ni. Àwọn ò dẹ̀ fẹ́ lé ẹ̀ṣẹ̀ lọ́rùn. Torí ẹ̀ la ṣe ń sọ jáde kí gbogbo wa ká lè mọ ọ̀tún yàtọ̀ sósì, ká lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ má bínú o. Tí a bá ṣẹ̀ yín, ẹ má bínú. Ẹ bá wa subscribe, kẹ bá wa share, kẹ bá wa like ẹ̀. Ṣé ẹ rí gbogbo ìtẹ́ ẹ̀ ń ṣe? À ń rí ọwọ́ yín o. Ẹ ń try. Ẹ ṣé gan. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo eléyìí tẹ fi ń subscribe fún mi. Tẹ ń subscribe, tẹ fi ń like, lágbára ẹ̀jẹ̀ Jésù. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Mo sọ gẹ́gẹ́ bí ìríjú Ọlọ́run. Mo sọ fún wa pé lágbára Kristi ọba ìyanu, ẹ ní fọwọ́ yẹn gbọ́mọ sí. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Lórúkọ Jésù, lágbára ẹ̀jẹ̀ Jésù. Lágbára ẹ̀jẹ̀ Jésù ni o. Gbogbo nǹkan tẹ bá fọwọ́ yẹn ṣe wọ́n máa yọrí sí rere. Ìyanu, ìbùkún rẹpẹtẹ. Ààbò Ọlọ́run á dẹ̀ dájú lórí gbogbo wa. In Jesus, àwa la máa wẹ̀ yín la máa bá. Lágbára Kristi ọba ìyanu. Ẹ ṣé o. God bless you all. In Jesus' mighty name, I pray. Amen.